ní lóko lẹ́yìn ìdájọ́ títí atẹ́gùn àwọn ìkànnì fẹ́dé ọ̀dọ̀ bàbá wòlíì àrínà àgbáyé ni prophet Fálẹ́yìn Ọlágoróyè ọmọ ọlọ́wọ̀ madẹ̀ ọ̀dọ̀ wọn náà ni a wà tó jẹ́ kí òní yàtọ̀ nínú ìgbésí ayé bàbá ni pé ìní ni wọ́n rántí màmá wọn ọdún 18 years àti ìjà ti mú kódà òwú tún gan ó ti jẹ láìsí ó fẹ́ràn ńláńlé ó tún mú wáìnì èmi gan mo jẹ láìsí mo jẹsẹ̀ mú wáìnì mi ló tún wà bí ẹjẹ́ ká má polówó fún àwọn oníwáìnì àbá ní ká sùn ẹ̀kẹ́ rí àti tẹ́wà sógbó fàájì àti ìjà yorí wa bàbá irú ìyàwó nàmá yín. Ìyá mi màá pè gẹ́gẹ́ bí áńgẹ́lì mi. Ìyá mi kì í bu àṣírí ọmọ kankan. Bí ó bá ń ṣe nǹkan tí ò dáa, ìyá mi máa parí fún gbogbo èèyàn kí wọ́n lè kọ́ṣùn nìyẹn. Kò ní bóyá ó bu ìwà burúkú. Máa fọwọ́ bu ìbàjẹ́ mọ́lẹ̀. A sọ gbangba báyìí. Ṣùgbọ́n ìdí tí mo sọ pé ìyá mi jẹ́ bí áńgẹ́lì mi, gbogbo ìtọ́sọ́nà tó fún mi, ìgbésẹ̀ tó ní kí n gbé, ìgbà tí mo bẹ̀ sí ń gbé, mo mọ̀ pé kò sí ìgbésẹ̀ náà tí mo regret inú ẹ̀. Ìgbésẹ̀ kan nìkan ni mi gbé ní ìgbésẹ̀ mú mi lórí mi nìkan lọmọkùnrin mú mi. Mélòó ni? 6 ni wá. Látọ̀dọ̀ mọ́mì yìí sí. Bẹ́ẹ̀ ni 6 ni wá. 2 ti pass, wọ́n dẹ̀ bímọ sílẹ̀. So akúmẹ́ni ń sìn. Ẹ̀yin nìkan dé lọ́kùnrin. Èmi nìkan lọ́kùnrin. So nígbà tí mo ti wà nílé ìwé ni ìyá mi ti fẹ́ kí n bímọ. Kí n bímọ kó lè jẹ́ ọkùnrin, kó má jẹ́ pé mi nìkan ni ọkùnrin. Ṣùgbọ́n láti kékeré mi wá ní ọ̀rọ̀ obìnrin, mo máa ń lé obìnrin ni. Ìyẹn ni ìgbọ́ ìyá mi lè máa ń kọ́ṣàn mi pé kí wọ́n máa lé obìnrin. Torí obìnrin máa ń fò mọ́ mi pé àwọn máa fẹ́ mi ni. Ọ̀rẹ́dẹ̀ wọ́n ní wọn. Mi fẹ́ pé kí n wà homalize. Lẹ́yìn nígbà tí mo wà kékeré, ìyàwó ẹ̀gbọ́n mi kan wọ́n pè ní ìyá Sunday. Táwọn mi bá sọ pé àwọn láìkì mi tó bá láwọn fẹ́ wá mi wá, màá ti lọ bá a sọ̀rọ̀. Pé tó bá ti wá ọ̀tí bá ti ra mìíràn sí fún ọ kó wá pariwo lé mi lórí o. Pé ilé ìwé ni bàbá mi rán mi o, tó bá kán bẹ́ẹ̀ bá lóyún US lẹ́ máa ní o. Tó máa discourage wọn tó máa sá lọ. Mi fi ìbẹ̀rẹ̀ mi lórí ọ̀rọ̀ obìnrin dé. Mo believe pé tí bá súnmọ́ tí bá achieve, obìnrin á súnmọ́ nǹkan tó bá fẹ́ máa rí. So gbogbo tí mo fi máa rí àìtètè máa rí gan-an, ìyá mi máa ń pariwo. Gbà tí mo dẹ̀ máa kọ́ bí náà tí máa tún bí náà ọkùnrin. So òun náà rí nǹkan tó fẹ́ yẹn padà. Adó ẹ̀ làwọn méjèèjì tá mo kọ́ bí ẹ̀dọ̀ ẹ̀ náà gbé láti kékeré ìgbà tí wọ́n kú ni mo gbé wọn kúrò. Ṣùgbọ́n advice pé kí n fẹ́yàwó kó pọ̀ fẹ́ eléyìí nìkan ni mi tẹ̀lé lé advice mọ́ mi pé kí n má máa lé obìnrin kí n máa fẹ́ wọn. So ìyẹn nìkan ni mi lọ sí ní mi tẹ̀lé. Gbogbo nǹkan tó ń lálẹ̀ tí mo lò gbogbo ẹ̀ pátá ni mo gé. Mi regret. Mi regret ẹ torí pé mi wà homalizer kò ní mi lára. Ó fún mi l'advantage gbà tí mo ń ṣiṣẹ́ Olúwa. Ó fún mi láti ti àǹkè pé mi corrupt láti máa bá obìnrin olóbìnrin sókèrè torí mi fi kọ́ra. So some people máa sọ pé wọ́n lọ ń bè lọ́wọ́ ìyá mi kí n tó má rí pé ìwà tó bí mi ṣe okó mi ò nà ni. Bí òkú bó ní. Bá bẹ́ẹ̀ nínú àwọn fámìlì ìyá mi. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. Èmi believe pé kẹ́yàn sún kò achieve. Kí wọ́n sọ fún yìí. Torí ìgbà tó wà kékeré, bàbá mi máa ń sọ fún mi pé achievement lójú achievement ni kí n máa lé. Bàbá mi máa ń sọ fún mi pé kí n má jà dọjọ́ orí. Kódà bàbá mi tó bá ń sọ̀rọ̀ ọjọ́ orí nílé táwọn kan bá lẹ́ni tó ju ẹni báyìí lọ, bàbá mi máa sọ fún ìyàwó wọn pé tó bá ti kó ara wọn àwọn fámìlì o, àwọn fẹ́ màgbà mú wọn o, wọ́n yọ mí sọ́tọ̀. Wọ́n má bá mi sọ̀rọ̀
kọ́ má gùn mi mọ́ wọn kọ́ máa sọ ẹni báyìí ju ẹni báyìí lọ bàbá mi máa ń wọ́n àwọn ìyàwó ẹ̀ ẹ̀yin tó kù ẹ̀ lè máa sọ pọ́jọ́ báyìí mọ́ bí ẹni báyìí làgbà ohun yìí o ọlágbóyè o ẹ má kà á mọ́ wọn. So that may advice mi náà fún achievement pé achievement làgbà tó bá ti achieve nǹkan ọjọ́ rí dáàbò mi fi yé mi pé ọjọ́ rí a fi ń rí ọmọdé jẹ ni ṣùgbọ́n achievement tó bá achieve àtọmọdé àtàgbà wà gé lẹ́ni ìsìn mò ń sọ àwọn ọmọ bàbá mi tó gba PhD wọ́n kàwé gan àtọ́ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́ni kò sẹ́ni tó ní star tó ní glory tó mi inú wọn náà bàbá mi lẹ́ni kò sí ọba ìlú mi gan bí tí n bá dúró sí kò lè dúró sí torí òjíṣẹ́ Ọlọ́run làwa tọ́ba ní mò ń bọ̀ ní ẹbí kan mo fẹ́ ṣe crusade ìlú máa pọ̀ ń bẹ̀ wá lọ́ba àlú kan bọ̀ ń bẹ̀ kan kò sẹ́ni tó máa lọ pàdé ẹ̀ wọ́n mọ̀ pé owó wọn ló tún máa gbà wọ́n tún máa fún lówó ni so ó fún mi ó dẹ̀ máa advice mi torí mo burú gan nígbà tó mo rà kékeré mo stubborn gbogbo èèyàn mọ̀ mi pé sùúrù ó máa ń sọ fún mi pé sùúrù náà fi lu ayé o ìgbà tí mo dẹ̀ wá gbé sùúrù yẹn wò mo rí pé ó pè mí. Bàbá ìgbà tó wá tó towards the end tí màmá ń lọ kí làwọn nǹkan tó ń bá yín sọ báwo ni àwọn ìwàsí wọn àwọn nǹkan wọlé. Ìgbà tó máa lọ wọn advice mi ara àwọn advice wọn sọ fún mi tẹ́lẹ̀ wọ́n tún padà sọ fún mi wọ́n dẹ̀ sọ fún mi pé sùúrù mi ò tí tó o tí n túbọ̀ lọ ní sùúrù sí pé màá great ké wọ́n tó lọ nígbà tí mo lọlé ó sọ fún mi ọjọ́ yẹn ló sọ èmi mọ̀ tẹ́lẹ̀ èmi mọ̀ star mi yẹn tẹ́lẹ̀ ìgbà tó gbọ́ ọjọ́ kẹta tí ìyá mi máa kú ló sọ star mi fún mi pé ìràwọ̀ tí mo yàn wá látòdì ọ̀run pé kì í tọrọ o pé mi ní tọrọ lọ́wọ́ anybody pé màmá fúnyàn ni pé mi dẹ̀ ni ó lọ báyàn kí n gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni láfọ̀ mi gígì mi kò sí family kan tó lè sọ pé mo tọrọ lẹ́dọ̀ mi tàbí ọ̀rẹ́ kan mo tọrọ lọ́wọ́ wọn bí mo ṣe wà yìí ni mi wọ́n mọ̀ mi kò ẹni tó wá ní mo tọrọ kò sẹ́ni tó lè pọ̀rọ̀ díẹ̀ mo believe lórí pé kí n sá kí n ní achievement kí n ní nǹkan tó jẹ́ pé investment wọn máa mú nǹkan wá fún mi so bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ nìyẹn ó sọ fún mi pé báyìí ni ó dẹ̀ tún sọ kíní kan fún mi tí mo mọ̀ pé ẹlẹ́dàá mi pé mo dá nìkan wọ́n láti òde ọ̀run ni o bóyá ọ̀rẹ́ kan ló sọ pé òun fẹ́ ràn mí lọ́wọ́ tàbí ìyàwó kan ló sọ pé òun pẹ̀sẹ̀ ẹni wọlé mi pé irọ́ ni o nǹkan mi tí bá fẹ́ ṣe máa ṣe ni ẹnìkan lóhùn bá mi ṣọ̀rẹ́ ẹnìkan family kan lóhùn bá mi rìn ìyẹn ní kí n má great gẹ́gẹ́ bí ìràwọ̀ ọjọ́ ẹ̀ nìyá mi sọ fún bọ́tẹ̀ mi tí mo fúnra mi so bó ṣe rí nìyẹn. ká tó máa lọ sà ìbí yín ìjẹ́ màmá yín ṣàlàyé fún yín pé àjọta fẹ́ bí Ọlágolóyè. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́mì mi sọ àwọn rírí nígbà tó wà lóyún tí ó ti ń sìn tẹ́ wà lóyún oríṣiríṣi àwọn nǹkan tó rí ṣùgbọ́n mọ́mì mi sọ nígbà tó bí mi tètè sọ̀rọ̀ mo ya odi so nígbà tó wà kékeré àwọn àgbàlagbà máa ń sọ fún mi pé bàbá mi máa ń sin ẹlẹ́dẹ̀ tó bá ti béèrè tí màá ní ẹlẹ́dẹ̀ tí mo jẹ láti ìpẹ́ ẹlẹ́dẹ̀ ti jẹ́ so mi tètè sọ̀rọ̀ tí ó ti ń sìn many difficult many things ní ìyá mi face torí pé òun náà ti gbọ́ pé ọmọ ìyá ọmọ olókìkí ni tí ó ti ń sìn lẹ́yìn náà ìyàwó bàbá mi kan wà ìyẹn ti sọ lójú mi rí ó dẹ̀ ti sọ lọ́jọ́ kan tí ìyá mi lè ṣe pé ọmọ yìí ní gbogbo ọmọ tí bàbá àti ìyá ẹ̀ bí wọn ló máa great jù ní gbogbo wọn ló máa bo ìràwọ̀ mọ́lẹ̀ ìyàwó bàbá mi náà ló tún sọ fún mi pé oṣó ọba mi jà wà jẹ́ kan ní lágbára kan lémi lórí o gbẹ́lẹ́ mi kò kàn bó dìde sí mi máa borí ẹ̀ ṣùgbọ́n pé ogun ìdílé bàbá mi tó ní nǹkan tí bàbá mi náà tó tí ogun ìdílé ẹ̀ fojú rí pé ìwọ̀n kí n súnmọ́ Ọlọ́run ìyàwó bàbá mi ló sọ bẹ́ẹ̀ fún mi pé kí n súnmọ́ Ọlọ́run tí bá ti súnmọ́ Ọlọ́run máa bó ogun yẹn ìyàbò rẹ̀ sọ ẹ̀sìn fún mi rí pé òun ríran òun lọ bìkan sọ pé ìyàwó òun tàbí ìyáálé òun ló ń ṣe mí ló ń ṣe ìyá mi ò bá mi sọ yẹn rí lọ́wọ́ pé obìnrin mi á sọ pé kó ṣọ́ra kò sí ìyàwó bàbá mi tí mi ń jẹun lẹ́dọ̀ ẹ̀ kò sí ìyàwó bàbá mi tí mi ń sunlé ẹ̀
mo máa súnlé wọn náà máa jẹun lẹ́dọ̀ wọn bí mẹ́ta mo ti ń jẹun máa jẹun lẹ́dọ̀ ìyàwó bàbá mi máa jẹun lẹ́dọ̀ ìyá mi oúnjẹ tí bàbá mi bá jẹ pè mí máa jẹ tó ti ń sìn o máa fi sọ fún yàn pé oúnjẹ ni ṣìnà mi tó bá gbóúnjẹ sílẹ̀ wọn bá gbóbìnrin sílẹ̀ máa kọ́kọ́ mú oúnjẹ kí n tó móbìnrin tó ti ń sìn kò sí ìyá mi ò rojọ́ fún mi pé bí tóun lọ ìyàwó òun ni o lòun kan wẹ́ o báyìí lòun ṣe o ìyá mi rẹ̀ fà sọ fún mi kò sí bóyá ìyáálé ni o ìyàwó kéèyà mi sọ̀rọ̀ wọn burúkú pé báyìí ni oníṣẹ́ ibi lélẹ́yìí o ìyá mi ò sọ lójú mi rí so bó ṣe rí nìyẹn. ẹ bá gbàlérò tẹ́ fi rántí wọn ní èní tó pé ọdún kejìdínlógún. mo láti máa rántí wọn ìdí tí mo fi rántí wọn pọ̀ lóòótọ́ kí wọ́n tó kú náà mo tọ́jú wọn àwọn náà ń lépa díẹ̀ tí ó ti yé sìn ṣùgbọ́n mo láti máa rántí wọn lórí ipa tó ń kó lé mi lọ́wọ́ tó ń kó lé mi lórí torí ìyá mi ló tọ́ mi iléèwé láti kékeré ni bàbá mi ti sọ fún àwọn fámílì ẹ̀ pé òun lè tọ́ mi iléèwé ó ní reason tó bá yá màá sì sọ ìyá mi ló tọ́ mi iléèwé so bàbá mi ò tọ́ mi iléèwé. kò dẹ́ ṣe tó yá ìjà wà. èmi àti bàbá mi tó bá yá màá sọ ẹ́ sí a máa ń jà lédè rẹ lọ́la ni àwọn ọmọ ọ̀tún sọ pé bàbá mi fún mi lágbára irọ́ ni bàbá mi máa dìídì lẹ́ẹ̀mí òun máa pè yá mi pé kí n tó pa òun máa pa mí pé bí ìlú máa sinmi sí pé bí ìlú máa sinmi sí wọ́n máa pè yá mi tí ó ti ń sìn ìyá máa dẹ̀ lọ bá àwọn fámìlì lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní kó fún àwọn méjì sílẹ̀ ẹni tó bá lè para pé ẹni tó bá lè para nú wọn kọ́ para nú wọn tí ó ti ń sìn so síbẹ̀síbẹ̀ náà bàbá mi máa sin ọmọ lọ́dún yẹn o kì í ṣe mi ló máa sin o ìgbà tó wá yá ni bàbá mi sọ fún mi ló sọ fún wọn pé gbogbo àyàn pé òun ti kọ̀ mí lọ́mọ pé kì í ṣe òun ló bí mi ìyá mi ti ẹ̀fẹ̀ bàbá mi sílẹ̀ ibi tí mo tún wá jókòó mi sí òun náà ló tún ránṣẹ́ sí mi tí ó ti ń sìn a máa ń rẹ́ a máa ń jà ni ẹ̀rẹ́ ilẹ̀ jà lọ́la èmi nìkan máa ń confront bàbá mi kò sẹ́ni yẹn a máa ń rẹ́ ni tí bàbá mi bá dẹ̀ fẹ́ bàbá mi ò yẹ pé dàrú fún tó bá ń sọ ẹ̀sọ́ ránṣẹ́ sí ìyá mi ni pé kí n tó pa òun máa pa mí á dẹ̀ náwó sẹ́yìn kùlé tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ náà ní ọdún yẹn wọ́n máa náwó sọ́kùlé pé ibẹ̀ yẹn kan lọ sí ọmọ yẹn sí kì í ṣe mi ìgbà tó rí pé kò ṣeé ṣe ó dà sírọ́ọ̀fù pé òun kọ̀ mí lọ́mọ. ṣé agbára rẹ. agbára rẹ àárẹ̀ náà abẹ̀sí rẹ̀ ìgbà tó máa kúnnà abẹ̀sí rẹ̀ ọ̀rọ̀ bẹ̀ sí ń jáde abẹ̀sí ń sọ̀rọ̀ iṣẹ́ olúwa tí mo ṣe mo ti lẹ́gbọ̀n láfilẹ̀ wa nígbà tó bá máa kú ló sọ fún mi pé ẹ̀bùn tí mo níṣẹ́ olúwa ẹ̀hún fẹ́ kí n fi sílẹ̀ kí n ṣe tí bá ti mọ̀ pé mi ṣe oṣù kan gbà tó máa kú àbúrò mi òun máa jẹ́ kó lọ sí Emmanuel College nìbàdàn kó lọ ṣe alifáàdé kan kó jẹ́ òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ pé kí n sọ fún òun mo ní èmi ò fẹ́ kó fi iṣẹ́ olúwa sílẹ̀ mò ń ṣe mi ìgbówó ara ni mo dẹ̀ promise bàbá mi pé màá ṣe nǹkan tó bá mi sọ nìyẹn láti nìyẹn so nǹkan tó bá mi sọ nìyẹn pé iṣẹ́ yìí òun fẹ́ tí bá ti mọ̀ kí òun sọ fún àbúrò mi kí àbúrò mi lọ kó lọ so bó ṣe rí nìyẹn. ẹ bá dákun màmá yín lẹ́kùnrin rẹ. màmá mi ní olórí Juliana Adégbèrò Fálẹ́mú olórí oníjogún ọ̀fìṣẹ́jogún. ẹ sí bàbá ọ̀nà ayẹ kí kẹ́yìn náà pẹ́ láyé dáadáa. Àmín.